ọ̀rọ̀ kan sì wà tí mo fẹ́ bọ̀ sọ. ọ̀rọ̀ wo nìyẹn? nípa ọ̀rọ̀ lékè tí mò ń bá ọ sọ náà ni. mi gbàgbé màá bá bàbá mi sọ tó bá ti dé kọ́nà jẹ́ kán gbà sí mi lẹ́nu. pẹ̀lú àṣẹ Ọlọ́run ó gbà sí ọ lẹ́nu. bí tètè wàá máa lọlé. ó dà bó ó tó dàrọ̀. ẹ̀sìn ìyá tẹ̀ ń rí ẹ̀ kò gbọ́ ọmọ là ẹ̀sìn ọmọ tẹ̀ ń rí ẹ̀ kò là bàbá ohun tó o bá ṣe tí mo bá ṣe sóhun là oòrò ẹ̀sìn òbí tẹ̀ rí yẹn kò là ọmọ ẹ̀sìn ìyá tẹ̀ ń rí ẹ̀ kò gbọ́ ọmọ là ẹ̀sìn ọmọ tẹ̀ ń rí ẹ̀ kò là bàbá ohun tó o bá ṣe tí mo bá ṣe sóhun là oòrò ẹ̀sìn òbí tẹ̀ rí yẹn kò là ọmọ ẹ̀sìn ìyá tẹ̀ ń rí ẹ̀ kò gbọ́ ọmọ là ẹ̀sìn ọmọ tẹ̀ ń rí ẹ̀ kò là bàbá ohun tó o bá ṣe tí mo bá ṣe sóhun là oòrò. pẹ̀lẹ́ tó ti máa ṣe ọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. ó máa ń fún mi bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o àǹdí tó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ tó máa ń lò ọ̀sẹ̀ méjì sí mẹ́ta kó tó bọ̀. bí àná ló máa ń fà tó ìfi wá skul ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta. ó máa ń fa o. tá a bá sì gbọ́ délé bí kí bàbá máa sọ pé o travel. mo mi travel mọ èmi gẹ́gẹ́ bí ọmọ alágbára gbogbo gbìyànjú wákàtá ni bàbá ti ṣe lórí mi. àwọn ẹlòmíín tó bá gbé wá bàbá máa ń rí tiwọn ṣe tìṣù jẹ́ àjẹ́ fún bàbá kan máa sọ pé àwọn ò rí tèmi ọmọ wọn ṣe nǹkan tó fà á nìyẹn tí bàbá fi máa ń parọ́ pé mi travel. nípa àwọn àlàyé tí mo ti ń fi fún ọ láti ìjọ ẹ̀. mo fẹ́ kọ́ ọ ní àwọn ẹ̀kọ́ kan pàápàá àwọn àwòsàn tí ń bẹ́nu kùránì ó sì sì ní láǹfààní púpọ̀ torí Ọlọ́run sọ pé kùránì tí à ń wò yìí fàáwà sí fáhù wà rahman lil mu'minin ìwòsàn ló jẹ́ fún gbogbo àwa mùsùlùmí lọ́kùnrin àti mùsùlùmí lóbìnrin táwọn èyí sì kọbi ara sí. fún àpẹẹrẹ torí bá ń fọyàn èèyàn lè ka stratus lisala èèyàn lè kà sínú omi eléyìí tó mọ̀ sí ìsásúlẹ̀sẹ̀ látìlẹ̀ àrídú sílẹ̀sàlà èèyàn ò fi fọ orí fún tán yóò sì gbádùn pàápàá jùlọ ayáta kùrìsì yìí tó ń wò gbogbo ń ṣe ní tó bá yẹ kà sínú omi fún èyíkéyìí ìwòsàn àlàáfíà ti dẹ́bọ̀ ń tàn. mo bọ̀. ẹ káàsán. kí ló fẹ́? a fẹ́ ra pure water. ó wà mélòó? ẹyọ kan. الله لا إله إلا هو القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. ẹ̀sìn ìyá tẹ̀ ń rí ẹ̀ kò gbọ́ ọmọ là ẹ̀sìn ọmọ tẹ̀ ń rí ẹ̀ kò là bàbá ohun tó o bá ṣe tí mo bá ṣe sóhun là oòrò ẹ̀sìn òbí tẹ̀ rí yẹn kò là ọmọ ẹ̀sìn ìyá tẹ̀ ń rí ẹ̀ kò gbọ́ ọmọ là ẹ̀sìn ọmọ tẹ̀ ń rí ẹ̀ kò là ohun tó o bá ṣe tí mo bá ṣe sóhun là oòrò ọ̀rẹ́ mi Sùlàìmán tó ń gbé ní ẹ̀sìn òkè òbí tẹ̀ rí yẹn ó sọ fún mi pé èmi àtọ̀ ń gbádùn wọn lọ sílé ike gbogbo ìgbàdẹ ló máa ń ṣàlàyé fún mi kódà gbogbo àǹfààní tó ń bẹ́ẹ̀ náà ló máa ń ṣàlàyé fún mi náà ọkàn mi sì ti ń fà sí bàbá mi mo fẹ́ mọ bá lọ lé ike. so ti wá béèrè dáadáa kó tó di pọ̀ wọ̀ torí béèrè kó tó wọ̀ ni o ìránṣẹ́ kan sì ni kò yẹ kó di ìránṣẹ́ kan lọ́wọ́ o. bàbá mi mo ti ṣèwádìí lórí rẹ̀ fẹ́nẹ́fẹ́nẹ́ ó ní ìkan òdì kan lọ́wọ́. ó ti béèrè. bẹ́ẹ̀ni bàbá mi. mo fapá sí mo fẹsẹ̀ sí kódà mo fúgbà ara sí pẹ̀lú ṣùgbọ́n wá gbọ́ sọ fọ́rẹ́ rẹ Súlè àbí kí ló porúkọ ẹ̀ sọ fún dáadáa òun náà mọ wá sọdún fa àti àná o
so ti fara mọ́. gbọ́ máa ṣàlàyé fún bàbá mi. wà á ti fara mọ́ kò sí wàhálà tó ti gbọ́ báyìí àárín ṣe rí nù ni ọ bàbá ń lọ sókè odò báyìí sọ ń gbọ́ mi bá àwọn ewé jogbo lọ sókè ìsàlẹ̀ bá àwọn ewé jágbá tó wá rí jágbá àti jogbo náà kọ́kàn mi láàánú. ẹ̀sìn ìyá tẹ̀ ń rí ẹ̀ kò gbọ́ ọmọ la ẹ̀sìn ọmọ tẹ̀ ń rí ẹ̀ kò lábàá. bó wà ní ọ̀rọ̀ lè kí ó ti mọ bọ̀ sọ. ohun tó bá àdúpẹ́ ṣe bàbá ti tí mo gbà bá sí mi ṣe lẹ́nu o sóhun la o. àmọ́ ṣùgbọ́n kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. ẹ̀sìn òbí tẹ̀ mo ní rí pé ẹ̀ ìgbàgbọ́ àti di kò ọdún Ifá pé ìwọ náà mọ̀ ọ́ wá. ọdún Ifá. ṣé bí ká ti jọ máa ṣe náà ni. ká ti jọ máa ṣe ni o. bí sí ọba pẹ́ ni ẹnì kí pẹ́sẹ́ jájọ máa lọ lé kí báyìí. bò jẹ́ ń dágbére fún ọ́nù ilé jàre. ẹ̀sìn ìyá tẹ̀ ń rí ẹ̀ kò gbọ́ ọmọ la ẹ̀sìn ọmọ tẹ̀ ń rí ẹ̀ kò lábàá. tó o bá ti ti iléèwé dé kó o mú ẹ̀kọ́ tí iṣẹ́ àmúrelé tán gbé fún ọ kó o jókòó kó o mọ̀ ọ́ ṣe ní ìmọ̀ rí ọ èyí odù Ifá tí bàbá rẹ ń kọ ẹlẹ́sẹẹsẹ ìrí kó o tún mọ̀ ọ́ mélòó ló ti mọ̀ nú ẹ̀ tó o bá ti wá dé wà gbá bọ́ọ̀lù lọ tó bá ti dalé wà mọ́ yan bọ̀ ọ̀rọ̀ rí ọmọ yẹ́mi ìwọ ọmọ ìmọ̀ ló ń gbọ́rọ̀ ara rẹ lọ. àwọn mi kò kí ń ṣe bọ́ọ̀lù wo ló ń gbà ìmọ̀ àtọ́lẹ̀ mi sùlámù làjọ ń lọ lé kí o. ilé ike kí ni jẹ́yẹ ìwọ tá a bí ilé Ifá ìwọ àti ta lẹjọ́ sọ tí bàbá rẹ bá gbọ́ pẹ́rẹ́. bàbá mi náà ti mọ̀ kódà àwọn ganan fún mi yàn dápẹ́ kí n máa tẹ̀lé lọ màmá mi. mọ̀ sí kíni ìwọ Fárinú nílé kéwù ìgbọ́rí. ìgbà wo ni wọ́n àti bàbá rẹ jọ sọ́tọ̀ ẹ̀jẹ̀ ń gbọ́. ọmọ dáadáa káàbọ̀. mo ní wá pẹ́ pé àsìkò ti tó náà ni. màmá mi mo ti fẹ́ mọ bá a lọ. àsìkò kíni. ilé kí ó náà ni màmá mi. ilé kéwù. bẹ́ẹ̀ ni. tí bàbá rẹ bá gbọ́ sí ọ̀rọ̀ yìí yóò forí rẹ bọ fanisẹ́. ọmọ ìwà ni bàbá mi náà ti mọ sẹ́jẹ́ ti mọ lọ. bàbá rẹ ti mọ kiri ọ ní lọ ilé wáyé ilé kéwù ọmọ yìí pa mí ọ̀pá mí Fárínú lọ léèké ọmọ yìí pa mí o ẹ gbà mí ẹ rà mí kalẹ̀. ìṣọ́ ń bẹ àbò ń bẹ nínú Kùránì owó ń bẹ ọ̀nà ń bẹ nínú Kùránì tó ti sọ wípé Abdulrahman ló kọ̀ lọ́mọ jẹ́ ọ wá nílò àwọn ẹ̀kọ́ kan tá a gbọ́dọ̀ kọ́ tó jẹ́ wípé yóò mú kó ìsìláàmù rẹ kó má bàjẹ́ mọ́ ọ lọ torí àwọn ẹ̀kọ́ yìí tó bá ti mọ̀ ìsìláàmù rẹ lè bàjẹ́ mọ́ ọ lọ àwọn ẹ̀kọ́ náà ni jíjìnà sí àwọn ẹbọ kéékèèké àti àwọn ẹbọ ńláńlá eléyìí táwọn àáfàá máa ń pè ní sírìkùlì asgar wà sírìkùlì akbar ọ gbọ́dọ̀ jìnnà sí wọn eléyìí ló ní bẹ́sìn rẹ jẹ́. àmọ́ kí wàá ní ìyàtọ̀ tó ń bẹ láàrin ẹbọ ńlá àti ẹbọ kékeré. kò sí ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹbọ kéékèèké àti ẹbọ ńlá òun náà ni àwọn ẹbọ ńlá gẹ́gẹ́ tó ń wò òun náà ni àwọn ẹbọ tó pé kí a máa bá Ọlọ́run wá orogún. kámú nǹkan mi kámú pọ̀mọ́ Ọlọ́run nǹkan tá à ń pè ní ẹbọ ńlá òlélẹ́. kí ni ìtumọ̀ kí ẹ̀ máa bá Ọlọ́run wá orogún. ṣe bá a ṣe máa bá Ọlọ́run orogún òun náà ni àwọn nǹkan tó bá tọ́ sí Ọlọ́run ká máa ṣe àfitì ẹ̀ sọ́dọ̀ ẹlòmíì kọ́lọ́run ó ṣoore fún wa ká lọ máa dúpẹ́ lọ́wọ́ nǹkan míì eléyìí àbòsí ńlá ni nígbà tí Lukman ti ń ṣe wáàsí fọ́mọ rẹ̀ nínú Kùránì ó ní yábù náírà mo pèrè ọmọ mi láàtú ṣíríkù bílà mọ̀ ṣe wá orogún pẹ̀lú Ọlọ́run bá o wàyí náà díríkà làdúgbò ní àdéhùn torí ìmọ̀ bá Ọlọ́run wá orogún ìmọ̀ gbé tóbi fún nǹkan míì làdúgbò ní àdéhùn àbòsí ńlá tó ga ni tó fi ń ti ya wípé ìmọ̀ síbáà nǹkan o ìbọ Ọlọ́run wó orogún ni ẹbọ ńlá sì ni kí Ọlọ́run ṣoore fún wa ká dúpẹ́ lọ́wọ́ nǹkan míì báyà lọ́wọ́ Ṣàngó báyà lọ́wọ́ Ọya báyà lọ́wọ́ Ọ̀ṣun kódà Ọlọ́run ṣoore ọmọ fẹ́ lòmí àbórí nǹkan mi fẹ́ lòmí dípò tí èyí ṣe yálé alhamdulillah tí dúpẹ́ fọ́lọ́run òjì sí Ọlọ́run tí Ọlọ́run dání ń dúpẹ́ fún nítòsí ẹbọ ńlá ni àbòsí ńlá sì níwájú Ọlọ́run. àmọ́ àfà Ifá ni àwọn á dá ní ilé tiwa ṣé èèyàn kò mú kéèyàn máa bá Ọlọ́run wá orogún. ò ṣe kò tuntun sí mi ṣùgbọ́n mo mọ̀ wípé yóò mọ yí ọ síwájú sí nígbà tó bá ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ o gbọ́dọ̀ forí balẹ̀ fún Ifá kankan mọ́ nínú ilé yín látàsìkò yìí lọ
kódà o gbọ́dọ̀ fi oríkèéríkèé ara rẹ tó fi ń jọ́sìn fọ́lọ́run tó fi ń kírun fọ́lọ́run o gbọ́dọ̀ fi jọ́sìn o gbọ́dọ̀ fi kíni o gbọ́dọ̀ fi jọ́sìn fún nǹkan mímọ́ lẹ́yìn Ọlọ́run. kódà o gbọ́dọ̀ forí balẹ̀ fún nǹkan kan tọ́lọ́ ń dá mọ́ ọjọ́ Ọlọ́run nìkan ni kó máa fi oríkèéríkèé ara rẹ kó máa fi jọ́sìn fún jìnnà sí gbogbo àwọn kẹta àkàkalẹ̀ ó lè kéré lójú ẹ torí ibi tó ti ń bọ̀ o nílò láti jìnnà sí látàsìkò yìí lọ títí tí ó fún máa yí ọ tí wọn ló fi dẹ tó ń di kíni o tó ń di sọ fún yẹn. ìṣọ́ ń bẹ ààbò ń bẹ nínú Kùránì owó ń bẹ ọlà ń bẹ nínú Kùránì tàbá wà lè ké yóò sì mọ́ jẹ́ wá tàbá wà lè ké yóò sì mọ́ jẹ́ wá tàbá wà lè ké yóò sì mọ́ jẹ́ wá tàbá wà lè ké yóò sì mọ́ jẹ́ wá. ìṣọ́ ń bẹ ààbò ń bẹ nínú Kùránì owó ń bẹ ọlà ń bẹ nínú Kùránì tàbá wà lè ké yóò sì mọ́ jẹ́ wá tàbá wà lè ké yóò sì mọ́ jẹ́ wá tàbá wà lè ké yóò sì mọ́ jẹ́ wá tàbá wà lè ké yóò sì mọ́ jẹ́ wá. ìṣọ́ ń bẹ ààbò ń bẹ nínú Kùránì owó ń bẹ ọlà ń bẹ nínú Kùránì tàbá wà lè ké yóò sì mọ́ jẹ́ wá tàbá wà lè ké yóò sì mọ́ jẹ́ wá tàbá wà lè ké yóò sì mọ́ jẹ́ wá tàbá wà lè ké yóò sì mọ́ jẹ́ wá. ìṣọ́ ń bẹ ààbò ń bẹ nínú Kùránì owó ń bẹ ọlà ń bẹ nínú Kùránì tàbá wà lè ké yóò sì mọ́ jẹ́ wá tàbá wà lè ké yóò sì mọ́ jẹ́ wá tàbá wà lè ké yóò sì mọ́ jẹ́ wá tàbá wà lè ké yóò sì mọ́ jẹ́ wá. ẹ̀yin náà sì mọ̀ pé ẹ̀yin àgbàlẹ̀ anakunmula ẹ má bínú ẹ dákun o ẹ̀yin àgbàlẹ̀ ní àjò lè dùn títí kò ń lè má rí lé àwọn ará ìlú mi lọ́hùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wọ́n ti ránṣẹ́ wá pè mí kí mi náà wá jẹ́ chief imam ní ọ̀dọ̀ wa lọ́hùn ẹni tí mo sì ń gbé ní ọ̀dọ̀ rẹ̀ mo ti gbà yọ̀ǹda lọ́wọ́ wọn wọ́n sì fún mi yọ̀ǹda. inú tèmi náà ti ẹ̀dùn tó yẹ pé ilé kí o wà yìí a rí lára àwọn ọmọ tí wọ́n kọ́ kí lọ́dọ̀ wa tẹ́lẹ̀ náà tó ti di chief imam inú wa dùn gan ó sì bọ̀ pẹ́ àmọ́ lára àwọn ẹ̀kọ́ tó wá kọ́ lọ́dọ̀ wa mọ́ gbàgbé o bó ṣe máa ṣe àmúlò rẹ̀ lọ́hùn sùúrù dọ́wọ́ rẹ o mo wà gbàgbé àná lọ́wọ́ tó wà yìí. Afa Sulaiman ẹ̀yin mo bá dúpẹ́ torí pé oríire báyìí kò wọ́pọ̀ nù ẹni tọ́lọ́bọ máa ṣèrú ẹ̀ fún mo tún wá bá àfa wa dúpẹ́ bọ́lọ̀ oníkẹ́yìn náà ṣàṣeyọrí nínú àwa tá a jọ máa kí oyin kí odidi chief imam ìlú kan kó sì jáde ńbẹ̀ ẹ wo bẹ́ẹ̀ bá wá dé ìlú yín lọ́ntẹ́ ń lọ ẹ má gbàgbé wa o èmi náà sì máa yọjú sí ilé ẹ̀kọ́ kan. ẹ ṣeun Ọlọ́run ní gbàgbé gbogbo wa Ọlọ́run ní gbàgbé wa kẹ́ ẹ mọ́ bá ń kí àwọn ẹlẹ́yà wà fà ẹ ṣeun. ẹ̀sìn ìyá tẹ̀ ń rí ẹ̀ kò gbọ́ ọmọ la ẹ̀sìn ọmọ tẹ̀ ń rí ẹ̀ kò la bàbá mi. ohun tó o bá ṣe tí mo bá ṣe sóhun la oró ẹ̀sìn òbí tẹ̀ rí ẹ̀. ọba alágbára ọba tó ṣe pé òun ló dá mi òun ló dá yín òun lálágbára lórí gbogbo ayé kódà alukuran Karim fi yé wa wípé wàmà aláktòlì jẹ́nu wàlẹ̀ ẹ̀ńzà hílàlì yabudun pé òun ò dá èèyàn sínú ayé yìí òun ò sì dá àlùjánu bí ó ṣe pé ká lè máa jọ́sìn fún òun ọlọ́run ọba àlékeọlá bàbá mi ẹ já jáwọ́ kúrò nínú ẹbọ tẹ́ ń ṣe yìí torí pé ọlọ́run ọba tí mò ń ròyìn ẹ̀ fún yìí òun lọ́ba lágbára òun lọ́ba tó jẹ́ pé lẹ́yìn ẹ̀ kò sọ́ba mi la ilaha illallah wahdahu la sharika lahu kò lórogún kò lọ́ba kan ẹnìkan ò bí òun la lágbára lẹ́yìn ọlọ́run yìí ọlọ́run náà ni ó sì tún máa kàn bàbá mi gbogbo àwọn nǹkan ẹbọ tẹ́ ẹ kó jọ yìí ẹ jẹ́ á kó dànù kẹ́yìn náà gba ẹ̀sìn. lẹ́nu rẹ ẹ gbà mí lẹ́nu ẹ àìmọye ètùtù àìmọye àṣejẹ tí ìyá rẹ jẹ tó jásí pé òrìṣà náà ló fi ọ́ fún mi
òun sọ̀rọ̀ látàárọ̀ mò ń wọ̀ràn kí n kọ́ ṣàdànù gbọ́ ṣé odò òkun ní lọ́ọ́ dà sí ni àbọ̀dọ̀ tọ̀sà. bàbá mi òdodo ọ̀rọ̀ lọ̀rọ̀ tí mò ń sọ. tọ́ba tó sọ̀rọ̀ ń gbẹ̀rún ọyá jáde kúrò nínú ilé mi. bàbá mi ẹ̀yin náà lẹ sọ fún wa pé jáde kúrò nínú ilé mi. mo ní tọ́ba tó gbọ́ kankan lẹ́nu rẹ mo ti díjú so o ti jáde àbó o ti jáde. so o ti jáde àbó o ti jáde mo ti díjú o. bàbá mi ẹ bá tiẹ̀ jẹ́ ṣàlàyé nǹkan kankan tó kù fún mi. so o ti lọ àbó o ti lọ o sì wá ń bẹ̀. ẹ̀sìn ìyá tẹ̀ ń rí ẹ̀ kò gbọ́ ọmọ la ẹ̀sìn ọmọ tẹ̀ ń rí ẹ̀ kò lá bàbá ohun tó o bá ṣe tí mo bá ṣe sóhun la oró ẹ̀sìn òbí tẹ̀ rí ẹ̀ kò lá ọmọ. ojú ẹ ti já gbogbo tọmọ rẹ ń bọ sọ látàárọ̀ mò ń gbọ́ ẹlúlú rẹ ti fòjò ó ti rí ijó omi tí mò ń bọ sọ gbẹnu sàn mò ń bọ ọfà gbójú ẹ lọ mọ dà sí sótán. mo wí mo ṣàlọ̀ ó lẹ́nu mi rùn ó ní o ọdún fárẹ̀ o ọmọ ni òbọ̀ ṣe fámọ̀ yìí o kí ló fẹ́ fi lẹ̀ ìgbà tí bàbá rẹ fọdún fálẹ̀ fún wọ ni orí nǹkan dé bá kí ni wọ́n fẹ́ fi ilẹ̀ fọ́mọ òrọ́mọ bọ́ ṣe ọdún fámọ́ nígbà tó o bá kọjá lọ ìtí bàbá rẹ fi ilẹ̀ fọ́ kọ́ ọ mọ́ ṣe ìgbà tí wọ́n bá kọjá lọ ó rí tí bàbá rẹ ó mọ̀ pé ẹ̀yìn bàbá rẹ ò dáa ó mọ̀ tí bàbá rẹ ó fojú rẹ rí ilé ifá tó olóòkọ́ ọ̀hún mọ́ṣáláṣí ni wọ́n fi kọ gbẹ̀yìn ìwọ tí mo sọ fún tó gbọ́. ṣé pé òrìṣà téèyàn bá ń sìn tí ó bá fi hàn mọ́ irú òrìṣà bẹ́ẹ̀ wọ́n parun ní. ká gbà fọ́lọ́hún nísinmi ká gbà fọ́lọ́hún nísinmi ká dára ò ṣe kọ̀ láì gbà o. àfáà mi ló ní kí n gbé nǹkan àwẹ̀ Ramadan fún yín mọ́. mà ṣe o ẹ kú gbogbo èyí náà jẹ wọn mọ o. yes ma'am. bó bá ti dìgbà àwẹ̀ lẹ́mọ̀ gbé nǹkan ránṣẹ́ sí wa bó bá dìgbà léyà náà ẹ̀ tún máa fi nǹkan ránṣẹ́ inú jẹ inú jẹun àmọ́ ìwọ àti baálé rẹ wọ́n táwa bá ń ṣọdún fún àwa bẹ́ẹ̀ ní ìyọjú sí wa kí ló dé. kì í ṣẹjọ́ wa mọ́ mi ẹ̀sìn Islam ni kò fààyè gbà wá láti máa dá sí gbogbo nǹkan òrìṣà ìdí nìyẹn tí ẹ kì í fi ń rí wa. aya mi. ẹ káàmù sà. gbéralẹ̀ ìjọ mẹ́ta. bẹ́ẹ̀ tí yín rí ẹ kò ti gbé nǹkan àbá kan ọkọ rẹ̀ ń kọ́. wọ́n wá sà. adalẹ́wà. adalawa àwọn náà ní kí n máa kí yín sà. ṣé ọ wà ń sọ fún àwọn ọ̀rọ̀wọ́ rẹ o ṣùgbọ́n kọ́ ó gbìyànjú kọ́ ìgbésí mi lálẹ́. ó ti yé mi sà má jí sẹ́yìn. ìgbésí mi lálẹ́. mo ti fẹ́ máa lọ sà. ó dà o sà. o ṣeun gbéralẹ̀. ṣé wọ́n yà mí. gbéralẹ̀ báńkì o. ẹ sódà o. alábọ̀rún mọ̀ tí ń dẹ̀wò ajínigbé tí ń dọ́kọ ẹni ìfarínú ó ti ṣe bẹ́ẹ̀ ó ti dágbére fún lẹ́fà ó ní ẹ̀sìn mùsùlùmí ló kàn tóun ó tó yàn láàyò àmọ́ tá a bá wò dáadáa ẹ̀kọ́ gidi lọ́mọ yìí ń kọ́ nínú ẹ̀sìn tó ṣẹ̀ṣẹ̀ gbà yìí o lémi tí mo ti bàjá tí mo ti dẹ́rù bá pé mo ti kọ̀ lọ́mọ tí ò bá ṣeré padà àsùn òkọ̀ mi ń bàbá ó ti mówó wá ló ń raṣọ wá ó tún gbé nǹkan àwẹ̀ wá pẹ̀lú láì gba àwẹ̀ a jẹ́ pé tó bá jẹ́ kí bí fáyín ló ṣe ìrìn àjò ẹ̀ rèé mo ti gbà fẹ́lẹ́dùá eegun mi kúkú lélẹ̀ kò lè bí tàtijọ́ mọ́ àmọ́ mo ń jẹun bẹ́ẹ̀ ni mo ń mu nǹkan àbámọ̀ para mi ò lè bí tàtijọ́ mọ́ ṣebí fárínú yìí náà ni ó mà ṣe é ṣe kó má rántí mi tí kì í bá ṣe ti ẹ̀sìn tuntun tó ṣe ìgbà yìí kò burú o. ká gbà fọ́lọ́hún nísinmi ká gbà fọ́lọ́hún nísinmi ká dára ò ṣe kọ̀ láì gbà o
ká gbà fọ́lọ́hún nísinmi àìgbà fọ́lọ́hún ìyọnu ni. Allahu akbar, Allahu akbar, alhamdulillahi iléyá ti dé, alhamdulillahi iléyá ti dé. Ó bá wà láyé ká má pẹ̀ràn léyà lọ. Allahu akbar, Allahu akbar, alhamdulillahi iléyá ti dé, ọlọ́mọ bọ́lá bọ́lá ṣe ṣe ẹni ilé lọ́dún ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ o fún bí o ṣe kà mí kún tó jẹ́ kí n máa ní àkàkùn lọ́dún ọmọ akéwù mi ọlọ́run jẹ́ kí ọmọ akéwù tiẹ̀ náà jẹ́ kí n máa lákàkùn rẹ̀ inú mi dùn gan o sì mo dúpẹ́. èmi gan ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ yín kì í sẹ́yìn ló yẹ kí ẹ tún sẹ́yìn máa dúpẹ́ lọ́wọ́ tèmi torí pé ẹ̀yin lẹ fi ọ̀nà àmọ́ ẹ̀yin lẹ fi mà wá ẹ̀yin lẹ mú mi kúrò nínú ìdílé ẹlẹ́bọ ẹ mú mi kúrò nínú òkùnkùn ẹ mú mi wá sínú màlẹ̀ nínú ẹ̀sìn àsìnlá torí pé àdúrà alápẹ̀lẹ́ fi yé wa wípé iná dínà indalai wàlẹ̀ Islam ẹ̀yin lẹ jẹ́ àmọ́ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ jẹ́ mi náà máa bẹ́ lẹ́bọ rẹ kí máa ṣẹbọ kí máa ṣe ọ̀ṣẹbọ kẹ́bọ jẹ ẹ̀yin lọ pẹ́ tọ́ sí o Ọlọ́run sì bá ń lọ rẹ̀ mí yín. Ọlọ́run ní ká dúpẹ́ fún Ọlọ́run kó jẹ́ kí ìjọsìn náà jẹ́ tẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run ní ká dúpẹ́ fún mo ṣe lọ́dún Ọlọ́run jẹ́ kó lè máa. àmín. ẹ wá wo níwọ̀n ìgbàkúgbà tí n bá sì wà lórílẹ̀ àlàyé tí ọdún iléyá bá ti ń pé bá wa mo wá sí ládéhùn pé gbogbo ẹran tẹ́ fi máa sọdún iléyá èmi ni wọ́n máa rà fún tí màá pèsè ẹ̀ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. àmín. Allahu akbar, Allahu akbar, alhamdulillahi iléyá ti dé, alhamdulillahi iléyá ti dé. Ó bá wà láyé ká má pẹ̀ràn léyà lọ. Allahu akbar, Allahu akbar, alhamdulillahi iléyá ti dé, alhamdulillahi iléyá ti dé. Ó bá wà láyé ká má pẹ̀ràn léyà lọ. àmọ́ wá sí òkú lọ. mo ti gbé ẹ lọ dáhùn. sábúlú gbogbo ilé ń kọ́ mẹ́. àlàáfíà làwà. ìlú yóò fara rọ àwọn èèyàn ń kígbe ní tó wà lẹ́yìn kan ó kàn wọ́n àfà kọ́lọ́ mọ́ fúnlẹ̀ mọ́ wa ni kọ́lọ́ ń ṣàánú wa ìlú yóò rọrùn rárá o. mi ò kọ́lọ́ ń ṣàánú wa bí èyí tí ọdún iléyá bá ń bọ̀ báyìí àti máa rí láṣà pé ọdún ń bọ̀ àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ a máa káwọ́ rìn lọ́tún lọ́sì àwọn tójúsù yẹn ìwòye ẹ̀sìn ẹran ti wà nílẹ̀ kó mọ̀ tiẹ̀ wá jẹ́ pé wàhálà oní Boko Haram ni òjá ti máa rí ẹran lọ́tún lọ́sì. ẹ̀yin ọ̀rẹ́ mi bẹ́yìn náà ṣe mọ̀ wípé gbogbo ọdún láyé bá a ṣe máa fọdún yìí dùn nù kò yẹ kó jọ á lójú bọ́lọ́run ṣe máa ṣe tẹ́lẹ̀ náà ni ó ṣe ṣe léyìí nígbà tí níbẹ̀ lọ́hùn ẹja àfọkànbalẹ̀ pọ̀ lọ́hùn ó ṣe é Ọlọ́run ó ṣe é. àáfà ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò kẹ́yìn lórí bọ́kàn yìí ti balẹ̀ ọ̀sọ́dún kan káwọn ọmọ ilé kéèyàn mọ̀ mìíràn wa àwa ni ẹ máa bá bẹ̀ lọ kẹ́nu ọ̀bẹ wa má ṣe sílẹ̀. bẹ́ẹ̀ ṣe sòótọ́ ni èmi gan ti ń retí pé kí àwọn ọmọ ilé kí ó dé báyìí ká máa dẹrùn jọ ságbàlá mi ni báńkà ni bí àṣà àwọn ilé ìbò ọkàn ti balẹ̀ lé lórí bọ́lọ̀ tí a fà á lọ́kàn balẹ̀ tá a ti mọ̀ pé ọ̀fẹ́ ìdí tán nìsín tẹ bá pẹ́ ń bẹ̀ gan ẹ̀rọ kan ìlà Ọlọ́run tó ń ṣe tèmi rọrùn yóò jẹ́ kí tí ní ò ṣe é sí ẹ̀rọ ọdún tí ní ò dé ẹ̀fọ́kànbalẹ̀ Ọlọ́run bá wa ṣe Ọlọ́run là ń dá sí lọ́rùn bá wa ṣe ẹ̀fọ́kànbalẹ̀. Allahu akbar, Allahu akbar, alhamdulillahi iléyá ti dé, alhamdulillahi iléyá ti dé. àfa mi èmi náà máa pè ẹ́ ti máa retí mi torí ti tó àsìkò tó yẹ kí n yọjú sí yín ṣùgbọ́n bí gbogbo nǹkan ṣe rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nǹkan lọ já díẹ̀ gbogbo àwọn tó dẹ̀ wá jẹ mí lówó tí mo lè sáré lọ bá láti gbowó kí n fi ṣètò nǹkan tí mo máa mú wá sọ́dọ̀ yín gbogbo wọn náà mo lọ sọ́dọ̀ wọn ariwo kò sówó làwọn náà ń pa òun ni mo fẹ́ àrò pé kí n tètè yọjú sí yín láti sọ fún yín pé ẹran ọdún iléyá tọdún yìí ẹ bá wọn gbọ́n dá sí o torí kò sí nǹkan kan lọ́wọ́ mi báyìí.
n tó ń sọ fún mi nísìn ni pé níbi ọjọ́ kù sí yìí o kí n má retí ọdún lẹ́yà lọ́dọ̀ rẹ̀ àbọ̀ ọmọ nǹkan tó ń sọ ni níwọ tí mo ti gbójúlé tí mo ti fi ẹ̀gàn láàrin àwọn ọ̀rẹ́ mi wípé kí wọ́n ká tó bójúbó púpọ̀ bójú rí nísìn ẹ̀rọ ọmọ kílágbàlá mi ni ọwọ́ à ń sọ fún mi wípé kò sí ẹran àbí kí ni mò ń gbọ́ kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ mo tẹ̀ jẹ́rìí rẹ̀ ọ wà ní wọ́n fẹ́ kí ni ọbẹ̀ mi sílẹ̀ àbí ọ wà ẹran orí eléyìí ó kó ni ọ ya ni ọ wà ní o torí mo ti gbójú rẹ̀ pọ̀ jù. àfa mi mo rántí pé náà lè máa ń fi kọ́ wa lé ké o ẹni wàá máa ń tàwa kálí àlàláì fàáwò àṣìbò wàá máa ń tàwa kálí àlànàṣì fàáwò àṣàkàtà ẹni gbogbo ẹ̀dákẹ́dá tó bá wà láyé tó bá fara ti ọlọ́run ọba àlá irú wọn ọlọ́run máa ń tó wọn ni ṣùgbọ́n gbogbo ọmọ anábì ádámà pátápátá tó bá gbọ́kànlé ẹ̀dá ẹgbẹ́ ìjákulẹ̀ ìrẹyẹ yẹpẹrẹ ni wọ́n máa ń bá pàdé látara. bẹ́ẹ̀ ni lọ ta ló ń bá sọ ìwọ ló wàásù fún mi àbí ní wàásù fún ọ ṣé ìwọ ló mọ wàásù fún mi èmi ò gbójúlé o ìyìn sì gbọ́ ọ rárá ẹ̀tọ́ mi ni mò ń béè lọ́wọ́ rẹ ẹ̀tọ́ mi gẹ́gẹ́ bí àáfàá àti ọmọ akéwì rẹ̀ ó ní mò ń béè lọ́wọ́ rẹ nígbà tá a ti ń gbára lọ́nà ìwọ ikọ́ lọ́wọ́ sọ̀kọ́ ìjì sánwó rí orí rí ìrìn náà lọ́nà wọn rẹ̀ so torí jẹ́ ìgbé ara lọ rárá àti ara ìyìn tí mò ń fẹ́ látọ̀dọ̀ rẹ ẹ̀tọ́ mi ni kò ṣe fún mi ni àwọn kọjá pé nínú àlùbẹ́kà fífi ń ṣàdúrà fún ọ kí n fi béèrè nǹkan mìíràn fún ọ. anakunla ẹ má ṣe bẹ́ẹ̀. èmi náà pò ní fẹ́ jẹ́ kó rí bẹ́ẹ̀ tó àfẹ́ jẹ́ kó rí bẹ́ẹ̀ tó ọba ìdè fún bí irí tí màtọ́ rí ọ ẹran ọdún mi ní kí lẹ́yìn rẹ̀. ẹran ni ẹran ọdún léyà. fátọ̀nà ó yẹ bá àṣegùn yóò tọ́sí ọ̀rá o ò fẹ́ jẹ́ kí ọ̀rẹ́ wa jẹ́ kí ó lè bá rí bí ṣe rí. kákẹ́ ẹnu ẹ ṣé wọ́n lè já tómi ńlẹ̀ ẹ̀yìn méjèèjì ní àbí eegun lẹ́lẹ́ wà tómi adéhùn kan sì ní kò jáde ọba o tó ti yẹ. fátọ̀nà àbí gíná ti ń pè ọ́ àti àwọn ò lébùrù kọ́kọ́ ò lébùrù kọ́kọ́ ǹjẹ́ wọn mọ̀ sọ́kùnrin ọkọ̀ jáwé ni àbóbìnrin ló kọ́kọ́ wọ egbò. yóò wá wá gbọ́ o wọ́n ń jẹ́ kó ṣe tọkùnrin ó tàtọ̀ rìn kóbìnrin ó tàtọ̀ rìn káwọn tó lómi lẹ́yìn ìṣẹ́jú náà àwọn méjèèjì. bẹ́ẹ̀ni ṣé o mọ̀ pé àgbò méjì ò lè múnú kòtò kan náà ni bí àjànàkú méjì bá sì ti jà koríko bẹ̀ nìyà ó jẹ o. ẹ gbọ́ èmi èjì a ti kẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà nù o bẹ́ẹ̀ ni ìpàdé sí kẹ́kẹ́ lójú ọ̀rọ̀. ìbílẹ̀ jẹ́ ọ̀nà ebi kún wọn lọ́wọ́ lóko ní o bí pàkúté ni èmi náà jẹ́ kó o bá ẹkùn tèmi náà kù bá. ẹ̀sìn ìyá tẹ̀ ń rí ẹ̀ kò gbọ́ ọmọ la ẹ̀sìn ọmọ tẹ̀ ń rí ẹ̀ kò lá bàbá ohun tó bá ṣe tí mo bá ṣe sóhun ewé kí lè ń tọ́jà wà báyìí ẹ̀sìn òbí tẹ̀ rí yẹn ewé ìjẹ́lélẹ̀ àbí ewé àkókò tá a fi joyè nílẹ̀ Yorùbá. bàbá ewu dáadáa ewé ìjẹ náà ni òòrè. ewé ìjẹ̀kọ́ ewé àkókò ṣéwé ìjàn rèé. ẹ̀yin náà mọ̀ pé débi bá ti ń pa mí báwọn iṣẹ́ kíṣẹ́ lókùn tí wọ́n máa ṣe ibi ń pa òun ìjẹun bóyá ìṣe nílò já ewé ìjà wá sẹ́wọ́ rẹ̀ yàtọ̀ sí ewé àkókò. ológun gbàlọ́ mi ewé ìjàn ni mo ní kọjá. bàbá. a wà lágbàlá o. eléwo atúnú. bá ń yọjú sí i. ìyá wa ni. bàbá. ará àtijọ́ rèé o ọmọ mi ń kọ́. ọ̀hún bẹ̀. ṣé dáadáa náà wà. ọlọ́làrí bàbá rẹ lónìí. bàbá inú mi dùn jù lónìí. èwo ni tó wá mú dání. bàbá ẹ̀yin náà mo mú wá fún láti wá fi ẹ̀mí ìmoore hàn iṣẹ́ tẹ́ ẹ ṣe fún mi. bàbá iṣẹ́ dáhùn. iṣẹ́ dáhùn. ẹran rọ̀gbọ̀dọ̀ yìí. bẹ́ẹ̀ ni. ìwọ mórè mélòó èèyàn bá ń dá àti ṣerú rẹ̀ fún wọn mórè wọn jẹ́ ń tàn án ọ̀yá bá a mú lọ bá a mẹ́ràn lọ sídìí bá a mú lọ di kìíní tiẹ̀. sọ wá níbi ìtọ́ wá ṣe èyí tó mórè ń jọ ọ́ lójú ọ̀pọ̀lọpọ̀ yẹn bá láti ṣe fún àwọn ọmọdé ṣe fún ọ̀tán wọ́n kọ̀yìn sí ẹ́ ìgbọ́wọ́ mórè tiẹ̀ ń jọ ọ́ lójú tó tó bá wá nǹkan. bàbá o.
ẹ̀sìn ìyá tẹ̀ ń rí ẹ̀ kò gbọ́ ọmọlà ẹ̀sìn ọmọ tẹ̀ ń rí ẹ̀ kò lá bàbá ohun tó o bá ṣe tí mo bá ṣe sóhun là oró ẹ̀sìn òbí tẹ̀ rí yẹn kò lá ọmọ ẹ̀sìn ìyá tẹ̀ ń rí ẹ̀ kò gbọ́ ọmọlà ẹ̀sìn ọmọ tẹ̀ ń rí ẹ̀ kò lá bàbá ohun tó o bá ṣe tí mo bá ṣe sóhun là oró ẹ̀sìn òbí tẹ̀ rí yẹn kò lá ọmọ. àríjẹ ń lè fa. bàbá o Karole. ní àná mo rán wọn ṣẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ mo ní kó lọ gbọ́ kan wá fún mi ọgbọ́ pọn fá ó gbé tì ọpọ́n akíló gbé fún un lánàá nígbà tó dé. lánàá sẹ́ àlọ́pọ́n akíló gbé wá sẹ́. ọpọ́n ẹran ló gbé wá. onídìí ètùtù. ètùtù àbáláyé àbí tí sẹ̀sẹ̀. méjèèjì ni o. ọlọ́run sí i. a gbọ́dọ̀ ṣètùtù fún ọ ọwọ́ wà lára rẹ orí nǹkan orí kejì náà lánàá mo rán ọ lọ sókè odò kọ́ ọ lọ bá mi já ewé wá ewé jogbo mo rán èwo lọ jágbọ̀. ewé gbígbé ni. lọ já wá àbí. bẹ́ẹ̀ ni. ìwọ náà o nílò ètùtù. ẹ dákun agbo jẹ̀dí àbí tápà. méjèèjì ló nílò ẹ̀yin méjèèjì ẹ nídìí ètùtù kò sí yìí kankan nù yín kọ́mọ̀ jẹ́ pé ẹ lo 50 ọdún ilé awé kẹ́ ẹ tó kúrò mẹ́ bẹ́ẹ̀ ìwọ̀n akọyin ní oògùn sọ yìí kan torí mo fẹ́ lọ rí bọ́mọ mi fárínú àkúní kò ń wọlé ilé awó ń tẹ olóhùn wọlé ètí ń bá já sọ pé kẹ́ ẹ máa sọ ni kẹ́ ẹ máa sọ o ẹ̀yin méjèèjì kí n fi dé só ti yé níta ìfọwọ́gbọ́ gbọ́gbọ́. níta ìfọwọ́gbọ́ gbọ́gbọ́. níta ìfọgbà lọ gbàgbà. níta ìfọgbà lọ gbàgbà. ṣé ń gbọ́ mi. ṣé ń gbọ́ mi o. ṣé ẹ̀ ya wèrè. ṣé ẹ̀ ya wèrè. ṣé nǹkan tí mò ń sọ lẹ́ ń sọ. ṣé nǹkan tí màá sọ ló ń sọ. tí mò ń sọ ni pé ìtí mò ń sọ tí bá ti ń sọ ni kí ẹ mọ̀ sọ. ìtí mò ń sọ ni pé tí mo bá wí ni máa sọ. owó ti jóná. owó ti jóná. bọ̀m̀bọ̀n náà ẹ sáré. ẹ̀dùn ẹ̀yẹ ń rí ọmọ mi fáwọn ṣe ti gbọ́. ẹ̀sìn ìyá tẹ̀ ń rí ẹ̀ kò gbọ́ ọmọlà ẹ̀sìn ọmọ tẹ̀ ń rí ẹ̀ kò lá bàbá ohun tó o bá ṣe tí mo bá ṣe sóhun là oró ẹ̀sìn òbí tẹ̀ rí yẹn kò lá ọmọ. ẹ̀sìn ìyá tẹ̀ ń rí ẹ̀ kò gbọ́ ọmọlà ẹ̀sìn ọmọ tẹ̀ ń rí ẹ̀ kò lá bàbá. ó ní ọ wọlé sílé awo ọlọ́ọ̀ wọlé síbẹ̀ kọ́ láti wọ́ dàgbà ọwọ́ àtàkùn sọ́pọ̀ wọlé. bá mi ìgbà mélòó ni mo fẹ́ sọ fún yín dà ó yẹ kó ti mọ yín lára wọ́n ní tí mo bá ti wá sọ́dọ̀ yín bíbá ẹ má pè mí fárí inú mọ́ Abdulrahman lórúkọ mi tẹ́ bá ti fẹ́ pè mí ẹ pè mí lábdulrahman. Abdulrahman ni òwúrò àwọn baba ńlá mi mọ wà òwe kan wọ́n ní àgbà ẹ wà lọ́jà kó rí ọmọ tuntun ọwọ́ ṣèyẹn lé ní wọ́n tún ní tí sóbì ọba débò olúgàn pé báyìí láṣẹ kínní ìlà ké sí ọ̀rọ̀ ìyá rẹ̀ mú pé ọ sí sórí Abdulrahman bá mi sí òsè. sẹ́yìn tí mo bá sọ fún yín pé kò sí nǹkan kan mo ń parọ́ fún yín ni o àáfàá mi ni o gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé mi mo máa ń rẹran léyà fún wọn lọ́dọọdún nǹkan dẹ̀ lọ jáì díẹ̀ lásìkò tí mo wà yìí mo ṣàlàyé fún wọn síbẹ̀ àáfàá mi wọ́n kọ̀ wọ́n ní dandan kí n sáàmù bí mo ṣe máa mú ẹran léyà ọdún àwọn wá lọ́dún yìí ni kò dẹ̀ sí nǹkan kan lọ́wọ́ mi bá mi ìyẹn ló tó ronú fún mi o tó ló ti sú mi
nǹkan kékeré tiẹ̀ ni nǹkan kékeré lọ́wọ́ àsọ̀rí kọ́ sígbà tó wọlé nìsín òòrí ẹran ń ta ìmélòó kan bẹ́ẹ̀ wọ́n wá fi dúpẹ́ ní wọn tá a ṣe tutù fún tí ẹbọ wọn rú tí ẹbọ wọn dà tí àwọn alálẹ̀ fòǹtẹ̀ lù ú wọ́n ṣe kẹ́ran wá nù wọ́n fi adúpẹ́ tó bá ti ń lọ nǹkan nu ẹran lọ fàáfà rẹ̀. ẹ̀rọ náà rè wọ́n mú lọ fàáfà rẹ̀ kọ́ lọ́ọ́ fi ṣe léyà tó ti gbọ́. tó o bá ìgbé fún bí irí tí màá tó rí ọ ẹran tó mi ní kí lẹ́yìn rẹ̀. ẹran ni o ẹran ọdún léyà. káàmì ẹ ṣeun ọlọ́run ọba àlá yóò túbọ̀ bàbá bá ń pèsè fún yín ojú òní tì yín. ọlọ́run ló mẹ́ni tó ń sìn ún tọkàntara ọlọ́run ló mẹ́ni tó ń sìn ún ló tún mẹ́ni rẹ̀ èyàn ò bá sọ pé òun nìkan ló ń ṣe tàláwù èyàn ò bá sọ pé òun nìkan ló ń ṣe tìláwà ọlọ́run ló mẹ́ni tó ń sìn ún tọkàntara ọlọ́run ló mẹ́ni tó ń sìn ún tọkàntara ọlọ́run ló mẹ́ni tó ń sìn ún ló tún mẹ́ni rẹ̀ èyàn ò bá sọ pé òun nìkan ló ń ṣe tàláwù èyàn ò bá sọ pé òun nìkan ló ń ṣe tìláwà ọlọ́run ló mẹ́ni tó ń sìn ún tọkàntara. ẹ̀rọ náà rè. ta ni ó rẹ̀ léyìí tó sọ pé ọ̀sẹ̀ dáa tó ìwọ náà wò ẹran tó lálàáfíà rẹ báyìí inú mi sì wá dùn sí ọ ni ó ní àlùbáríkà pẹ̀lú ògùn ọlọ́run ó ní àlùbáríkà tẹ̀mí ojú bẹ́ẹ̀ lọ àwọn ọmọ kí o tiẹ̀ náà sì dára tó jẹ́lé lọ fún ọ ọkàn mi ṣe balẹ̀ sí ọ ni inú mi ṣẹ̀ṣẹ̀ dùn sí ọ ní báyìí mo ti ń sọ pé ọ̀kájú ẹ̀ ti pẹ́ ìwọ náà wọ ọ̀kájú eléyìí. ẹ wàá fà mí n ò kájú ẹ o ṣé tó bá ṣe pé tẹran tẹ̀ ń wò lẹ́yìn ni bàbá mi ló fún mi. bàbá rẹ wo. bàbá mi ló fún mi ẹran ilé Ifá ni wọ́n wá sí ìlú. ẹran ilé Ifá. àbí ìgbà tí pé ọdún ti kọjá nìsín ẹran lé wo ẹni tá a bá sọ fún ọ ni àtẹran lé Ifá àtẹran lé Òru kọ́ọ̀dù ó ti mọ́sẹ̀ lẹ́ni orí yìí ṣe. ọlọ́run ló mẹ́ni tó ń sìn ún tọkàntara ọlọ́run ló mẹ́ni tó ń sìn ún ló tún mẹ́ni rẹ̀ èyàn ò bá sọ pé òun nìkan ló ń ṣe tàláwù èyàn ò bá sọ pé òun nìkan ló ń ṣe tìláwà ọlọ́run ló mẹ́ni. ìyá mi torí fátọ̀nà mo ṣe débí lónìí o mo sì mọ̀ pé tì lẹ́yìn ẹ̀ ní tì mí lójú tí a bá wá pé òkú ní pópó alàyè ní dáhùn o mo sì mọ̀ pé látòní lọ tí n bá ti pe fátọ̀nà ìpè ọ̀run ní ọmọ bá jẹ́ kò ní jẹ́ pé tàyé mọ́ o. fátọ̀nà o fátọ̀nà o. Tani wo ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu inna Allaha ala kulli shay'in qadir inna Allaha ala kulli shay'in qadir inna Allaha ala kulli shay'in qadir. ṣàlàyé mọ̀ ńlá fàtúmí sìn. ìṣọ́ ń bẹ àbò ń bẹ nínú Kùránì owó ń bẹ ọlà ń bẹ nínú Kùránì tàbá wà lè ké yóò sì mọ jẹ wá tàbá wà lè ké yóò sì mọ jẹ wá. àṣẹ agbára ń bẹ nínú ọ̀rọ̀ tí ọmọ yìí ń bá mi sọ. ó ní ọba àjẹrónú kan ó ní ọba alágbára ọba tó ṣe pé òun ló dá mi òun ló dá yín
òun lálágbára lórí gbogbo ayé kódà alukuran kẹrin fi yé wa wípé wà máa aláktòlì jẹ́nu wà lè ẹ̀ńzà hílàlì yabudun pé òun ò dá èèyàn sínú ayé yìí òun ò sì dá àlùjànnú bí ó ṣe pé ká lè máa jọ́sìn fún òun ọlọ́run ọba àlékeọlá bàbá mi ẹ jẹ́ á jáwọ́ kúrò ní ẹbọ tẹ́ ń ṣe yìí torí pé ọlọ́run ọba tí mò ń ròyìn ẹ̀ fún yìí òun lọ́ba lágbára òun lọ́ba tó jẹ́ pé lẹ́yìn ẹ̀ kò sọ́ba mi la ilaha illallah wahdahu la sharika lahu kò lórogún kò lọ́bà kan ẹnìkan ò bí òun la lágbára lẹ́yìn ọlọ́run yìí ọlọ́run náà ni ó sì tún máa kàn. ìgbàgbọ́ tẹ̀rí ẹ̀ kò jọra wọn ìṣẹ̀dá kọ̀ọ̀kan ń ṣe kò jọra wọn kádàrá ò ṣe kọ̀ láì gbà ó kágbà fọ́lọ́hún nísìnyí àìgbà fọ́lọ́hún ìyọ́. àti mọ̀ wọ́n ọlọ́run mẹ́jà sí i o bàbá òun bàbá ọ̀kadà tó sì gbá oní lọ tí ò dún yìí o. ẹ pẹ̀lẹ́ o ṣé ẹ mọ̀ wọ́n ni. ṣé àwọn báyìí ni. bàbá fátẹ̀nù lọ. àwọn aléwò lè sì mọ̀ ọ́ àmọ́ wọn. àmọ́ kankan pariwo abáwọn ń bí tọ́kadà báyìí ọkọ̀ kadà tó báwọn ní lọ wọn. níbo lẹ ń lọ ẹdúró kẹsẹ̀ tó wọ̀ ẹdúró wo ọ̀rẹ́ kojúmọ́ ríbi ẹsẹ̀ lógún ẹ o tètè. ọlọ́run nìkan ló lè dájọ́ wa 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 kádàrá ò ṣe kọ̀ láì gbà ó àìgbà fọ́lọ́hún ìyọnu ni ìgbàgbọ́ tẹ̀rí ẹ̀ kò jọra wọn ìṣẹ̀dá kọ̀ọ̀kan ń ṣe kò jọra wọn kádàrá ò ṣe kọ̀ láì gbà ó ẹ káàsán lé o. àbí òwá sí yàn lé. ẹ káàsán o. ẹrẹ wo ni sọ̀rọ̀. ẹ wo kì í ṣe wèrè ló ń sọ̀rọ̀ ẹ bọ́ síta fún wa o. ẹ̀yin ẹ ti mú ẹran wá. ẹran wo là mú wa sí àbọ̀ nílé yín kọ́lọ̀ kadà ti pa sí ibi ẹjọ́ náà bẹ́ẹ̀ ni. sórí yóò burú tó ń tọmọ lẹ́yìn ẹdún náà bàbá yóò ìwé lára ayọ̀ ọ̀yá tọ́kàrà gbá mo ní dára bàbá yóò bá yá ẹgbẹ́ wáyà yín ká ṣe wòsàn fún ẹ wọ́n á sọ pé bàbá yóò yá lásìkò yìí ẹ dẹ́gbẹ́ sí ẹ lọ gbé kẹlẹ́ gbé wá kí á ní ìsinísìnísì. àlérò pọ̀ títí ọ̀kadà ti gbá bàbá yín ti kú. bàbá rẹ ó kù. ẹ tó bá yá ẹ wà lọ gbé àbò nílé yín bí tọ́kàrà ti gbà ṣé ẹ ti gbọ́ mo jẹ́ ká ló ń tiẹ̀. ìtẹ́ wá ṣe fìlà bí ẹni ẹ̀rọ kẹ́ ẹ jókòó kábẹ̀ ẹ wò ó bàbá yín ti kú. ṣé orí yín àwọn ọmọ yóò àbúrò ayé sórí àwọn ọ̀yọ́ àbúrò ẹ̀dùn náà o àbúrò tó wá ní ní ìsìn náà ni bàbá jáde lóòótọ́ ọmọ lè rí bẹ́ẹ̀ tó ẹ̀yìn ìbò láyé ó lè bá ìwà náà ẹ gbà mí. Allahu akbar, Allahu akbar, alhamdulillahi iléyá ti dé, alhamdulillahi iléyá ti dé, ó bá wa láyé ká má pẹran léyà lọ. Allahu akbar, Allahu akbar, alhamdulillahi iléyá ti dé, alhamdulillahi iléyá ti dé, ó bá wa láyé ká má pẹran léyà lọ. Alhamdulillahi iléyá ti dé, ó bá wa láyé ká má pẹran léyà lọ. Allahu akbar, Allahu akbar, alhamdulillahi iléyá ti dé. Ọlọ́run nìkan ló lè dájọ́ wa, Ọlọ́run nìkan ló lè dájọ́ wa, Ọlọ́run nìkan ló lè dájọ́ wa, Ọlọ́run nìkan ló lè dájọ́ wa. ọlọ́mọ tóbi lọ́ba Allahu Akbar Allahu Akbar ọlọ́mọ tóbi o Allahu Akbar wàláhì wàláhì tàláhì súnmọ́ bí láìla àsìmí n tó ṣẹlẹ̀ yìí n fetí gbọ́rí bìlí ìtàsí pé wọ́n rí rí Allahu Akbar kí wọ́n fẹ́ sin òkú báyìí kókù wá ṣòro ńlẹ̀ láti gbé
tó wá sẹ́nìkan àfàìmọ̀ kó má ṣe wípé ìbáṣepọ̀ kan bẹ láàrin bàbá àti àfa. ìbáṣepọ̀ kò sí ìbáṣepọ̀ kankan láàrin bàbá àtàfà wa. àsìkò tí ìbáṣepọ̀ bá wà láàrin wọn ó ní bàbá sálábàpàdé ikú wọn torí pé bàbá ti gba Islam wọ́n sì ti ṣetán láti fira wọn balẹ̀ fún Ọlọ́run ọba àlá. kódà gbogbo àwọn ẹrù ẹbọ tí bàbá nínú ilé ó ná kó jáde tí wọ́n fẹ́ lọ kó dànù kó tó di pé bàbá sálábàpàdé ikú wọn. wọ́n sì ti nípinnu lọ́kàn wọn pé yídí ọdún léyà àtọdún yìí àjọ kí papọ̀ ni kò sí ìbáṣepọ̀ kankan láàrin wọn. ọ̀dà bó bá wá rí báyìí àtúnṣe kan wà tèmi mà tá a lè ṣe sí. àtúnṣe lọ́nà wẹ̀ láyé mi àfa Sulaiman. àtúnṣe náà ni pé ṣé ẹ rí nílùú bíi tèmi ti wá lọ́hùn àfa ńlá kan bẹ nílùú náà tá a bá sì ń sọ̀rọ̀ mọ́ ọlọ́run fún àfa náà máa pọ̀ ìmọ̀ ń bẹ ọlọ́run sì fi gbogbo nǹkan jíǹkì wọn bẹ́ẹ̀ ni ṣé wàá rí bàbá yìí tí wàá ilé dọ́dọ̀ wọn tá a sì ṣàlàyé gbogbo tí ṣẹlẹ̀ pátápátá tá a yan gbogbo ẹ̀ fún wọn ní kọ̀ọ̀kan ó dá mi lójú pé àfóòtọ́ wa sọ́nà lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀. àfa Sulaiman tí n kò bá sí yìnbọn ẹni àfa kan bẹ nílùú tẹ ti wá síbí tá a bá déwájú wọn lórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń wò tọ́ wa sọ́nà ẹ tó bá rí bẹ́ẹ̀ jáde tì máa lọ. bí ṣe ọba pẹ́ ni kò yẹ káwa gangan tó pẹ́sẹ́ mọ́ àfa Sulaiman ẹ̀jẹ̀ àdọ́dọ̀ wọn. ọlọ́run ló ń mẹ́ni tó ń sìn ún tọkàntara ọlọ́run ló ń mẹ́ni tó ń sìn ún ló tún mẹ́ni rẹ̀ èyàn ò bá sọ pé òun nìkan ló ń ṣe tàláwù èyàn ò bá sọ pé òun nìkan ló ń ṣe tìláwà ọlọ́run ló ń mẹ́ni bàbá tó ń Sulaiman sìn ún tọkàntara. ọ̀rọ̀ tí ẹ ṣe àlàyé ẹ̀ fún mi nínú istihara tí mo ṣe ọlọ́run ṣe àfihàn ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún mi ẹ̀yin ẹ̀ wò. jáwé náà. kékeré ni wà kékeré jáwé náà. àdàgbàlagbà sáwọ olùdé. àdàgbàlagbà sáwọ olùdé. ará olùdé ò mẹ́ni. ará olùdé ò mẹ́ni. èrò olùdé kò mọ̀ yàn. èrò olùdé ò mọ̀ yàn. àwo ní gbogbo ìkàgbà kì í gbà tí fátọ̀nà bá ti fẹ́ lo ẹran yìí a ti pàmì kú sí lára ìjọ tó bá ti fẹ́ pa ìjọ náà ní kó náà fàyè lẹ̀. bẹ́ẹ̀ni ó rí ọdọwọ rẹ o. ọdọwọ ilé dùn à. ó ti dá a báwọn torí kóṣẹkóṣẹ bẹ́ẹ̀ ni tìlá kọ̀ọ̀ṣẹ ó ti ṣẹ. ẹni tó ń ṣe burúkú tẹ ló ń lọmọ iná ẹni tó ń ṣe rere tẹ ló ń lọmọ àlùjànnà ẹni àpè lérò inú iná tàbá lálùjànnà ẹni àpè lérò àlùjànnà tàbá nínú iná ọlọ́run nìkan ló lè dájọ́ wa ọlọ́run nìkan ló lè dájọ́ wa ọlọ́run nìkan ló lè dájọ́ wa ọlọ́run nìkan ló lè dájọ́ wa. bàbá iṣẹ́ dáhùn. iṣẹ́ dáhùn ẹran rọ̀gbọ̀dọ̀ yìí. bẹ́ẹ̀ni. ìwọ mórè mélòó mélòó èèyàn bá ń dá àti ṣerú rẹ̀ fún wọn mórè wọn jẹ́ ń tàn ọ̀yá bá a mú lọ bá a mẹ́ràn lọ sídìí bá a mú lọ di kìíní tiẹ̀. sọ wá ní bí ìtọ́ wá ṣe èyí tó mórè ń jọ ọ́ lójú. bàbá wa ọlọ́run jẹ́ àárín pẹ́ ọlọ́run má ti mú ikú lórílẹ̀ báyìí bọ́rọ̀ bá wa rí báyìí kí lọ́nà àbáyọ. ẹ ṣé nínú àwọn ìrírí èyí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn lójú ọ̀nà tá a wà yìí àti èyí tá a gbọ́ ń tàn ohun tí ẹ wá lọ rèé ṣe báyìí ni pé ẹ lọ rèé mú ọ̀pẹ̀lẹ̀ tó jẹ́ ti babaláwo ẹ fi lérí àáfàá tí ò ṣe é gbé o ẹ wá mú ti àáfàá ẹjọ́ ẹ̀sùn bá ti ń bẹ ní ara àáfàá nígbà tó kú ẹ fi lérí babaláwo tí ò ṣe é gbé ntọ́ bá ṣẹlẹ̀ láàrin ìkíní kejì wọn ẹ wá fún mi lábọ̀. ẹni tó ń ṣe burúkú tẹ ló ń lọmọ iná ẹni tó ń ṣe rere tẹ ló ń lọmọ àlùjànnà
ẹni àpè lérò inú iná tábà lálùjọ náà ẹni àpè lérò àlùjọ náà tábà nínú iná ọlọ́run tí wọ́n á sọ wípé òkú àfọ ò ṣeé gbé àfìgbà tó fi ọ̀pẹ̀lẹ̀ lé wọn lọ́rùn ọmọ tó ṣeé gbé ẹ rí i pé kọ́lọ̀ ń ṣàforí ṣèjì fún gbogbo wa ni àwọn ìdá àti dẹ́ṣẹ̀ pàtàkì kọ́lọ̀ ń dáríjì wa àbí ó kìlọ̀ àfáà bá wa ṣe ń kọ̀rọ̀ tó bẹ́ẹ̀ tá a sì máa fà àfikọ́lọ̀ ń dárí ẹ̀ṣẹ̀ ju gbogbo wa o. kàyéfì ńlá ló jẹ́ gbà mo gbọ́ ẹ̀rù bà mí ó yà ń lẹ́nu ìkànnù àwọn àáfàá tilẹ̀ máa sọ pé kó jẹ́ pé ń tá a máa sọ kó máa bá ìwà àti ṣe sí ìwà mu kí ń tá a máa ṣe ó máa yàtọ̀ sí ń tá a máa sọ ká lè padà lọ fàbọ̀ fọlọ́run ọba pẹ̀lú ọkàn tó mọ́ pọnrangandan kò ń bí ẹbọ kàyéfì ńlá ni ẹjẹ amẹnukú ń bẹ àwọrọ míì sọ. ẹni tó ń ṣe burúkú tẹ ló ń lọmọ iná ẹni tó ń ṣe rere tẹ ló ń lọmọ àlùjànnà ẹni àpè lérò inú iná tábà lálùjànnà ẹni àpè lérò àlùjànnà tábà nínú iná ọlọ́run nìkan ló lè dájọ́ wa ọ̀dọ̀ yín náà ni à ń lọ báyìí. mo fẹ́ dọ́dọ̀ àfa àkọ́mọ́ ń ké ni tí wọ́n ní wọ́n kú pé wọ́n ṣe é gbé mo wá ní kémi náà ti débẹ̀. wọ́n ní wọ́n ti ṣe é gbé. bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe é gbé a gbọ́ wípé àwọn ọmọ ilé kí wàáfà náà mú tẹ̀sùnbà àáfà náà lọ fi sí orí òkú babaláwo náà fi rí babaláwo gbé bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ilé kí ò ló mú ọ̀pẹ̀lẹ̀ babaláwo wọ́n tún lọ fi sí orí òkú àáfà náà ni wọ́n ti fi rí àáfà náà gbé wọ́n fi lọ sin àáfà báyìí. Subhanallah ga o àṣé gbogbo kọ̀kọ̀ wa ó ṣe pàtàkì níwájú ọlọ́run ọba. ẹ̀rí kọ̀kọ̀ wa ìyá wa àti gbangba wa ó ṣe pàtàkì gan-an sí ọlọ́run ọba o ẹ wá rí kọ̀kọ̀ wa gan-an ìta ṣe ń kọ̀kọ̀ tẹ́yìn kọ̀kọ̀ òríhun òun ló wá ṣe pàtàkì jù sí ọlọ́run ọba àdékè ọlá tí ń wò wá lásìkò gbà náà ọlọ́run máa ṣàṣàánú wa o. ẹni tó ń ṣe burúkú tẹ ló ń lọmọ iná ẹni tó ń ṣe rere tẹ ló ń lọmọ àlùjànnà ẹni àpè lérò inú iná tábà lálùjànnà ẹni àpè lérò àlùjànnà tábà. sẹ́rí gẹ́lẹ́ bá a ti kúrò níbi tẹ́ ẹ ní ká ṣe nǹkan tá a sì lọ sí bá a ṣe ṣe ọlọ́run wa ń yọ̀ǹda fún wa a gbé òkú àfa wa ó sì ṣe é gbé a gbé àwọn náà lẹ̀ a sì rọ́ yẹ̀pẹ̀ bọ̀ wọn lórí bákan náà a gbé òkú bá mi ìyẹn náà ṣe é gbé a gbé wọn wọ náà lẹ̀ a rọ́ yẹ̀pẹ̀ bọ̀ wọn lórí ojú ò ní tí bàbá wa jazakumullahu khaira. ọlọ́run jẹ́ pẹ́ fún wa ẹ̀mí yín ó gùn ẹ̀ tẹ̀lẹ̀ gbẹ́ àmín 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 ṣé rí bẹ́ẹ̀ ṣe ní àti gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà láti ṣe a sì ń ṣe tán báyìí gbogbo ẹ̀ sì ń já rọrùn. alhamdulilayi ẹ̀rí àbálẹ̀ mi náà dáńjọ́ tí mo ń bá yín sọ̀rọ̀ mo sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run yóò ṣe déédéé àṣẹ tòun eléyìí kọ́ máa wá jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ayé àbẹ́ẹ̀ rí nǹkan báyìí àfa. alahakba alahakba kẹrẹ baba ṣé pé àpẹran léyà ló wá fa gbogbo eléyìí báyìí. wọ́n fa. ajẹ́ tọ́lọ́hún ní òun ò láhun tí ó lágbára jù wá lọ ó lóun ò lábọ̀ wá lọ́rùn. ayùkẹ́lẹ́fù láhùn náà sá. láhùn sí àhà tó yẹ pé déédéé nǹkan tí a bá lágbára lọ́lọ́run ni a máa ṣe. bẹ́ẹ̀ni. ṣé pé àáfàá wa gba iṣẹ́ babaláwo wa gba iṣẹ́ àáfàá. ó fi ti babaláwo ẹsẹ̀ pàṣípààrọ̀ fàáfàá ọlọ́run ọba bí ti máa ṣètò ẹ̀nu. Subhanallah. ṣùgbọ́n ẹni tó lẹ̀bi jù àǹfààní o wọ́n á fi kọ́ ẹlẹ́kọ̀ọ́ kí gbogbo wa pátápátá ká lè bá a padà jẹ́ ẹni tí ó jèrè níwájú ọlọ́run ni pàápàá jùlọ lórí ẹran ọdún iléyá ẹni tọ́lọ́ ń bá fún ìkápá pé kò lè pa lọ́lọ́run yọ̀ǹda fún ẹni tí ọ̀pá lágbára tí ò sówó lọ́dún yìí wọ́n bá dẹ̀ mí kọ́ pẹ́ràn kọ́lọ́ọ̀bá láàánú kọ́dà ń kọjá ká sí ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọlá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin.